A kú dédé àkókò yìí ní gbogbo tẹ́ bá ti láǹfààní láti máa wà nìkan ní Ajara Màlífà TV ojú tẹ́ fi ń wọ̀ ní fọ́ etí tẹ́ fi ń gbọ́wọ̀ nídìí láṣẹ Èdùmàrè ẹ kú ìfẹ́. Lákòókò yìí a máa yà yín lẹ́nu pé bọ́lá tó fẹ́ mọ̀rọ̀ gbà bí ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ òun náà lá ní ká tún pẹ̀kẹ́lù lápá bí gẹ́gẹ́ mo ṣe sọ fún yín pé gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò. Pàápàá tá a bá sọ̀rọ̀ nípa astrology mo mọ̀ wípé lára yín tẹ́ ti ń kan sára sí wa pé ká bá wa kí ká bá yín kí bàbá wa tèmi mọ̀ sí Mr. Number lára yín náà máa láǹfààní láti tún gbọ́ ètò eléyìí tó jẹ́ tọ̀sẹ̀ yìí eléyìí tún kà máa mà mo fẹ́ lè sọ pé orí ètò kà máa mà pẹ̀lú astrologer òun náà ni àwa yìí tí wọ́n lọ́bẹ̀ bó ti wù kórí ẹ̀nà ọlọ́fà ni mo ta ti máa ń lò fún ìgbà àkọ́kọ́ tó bá jẹ́ pé iṣẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ kí wọ́n ṣe àfihàn ara wọn kí n tó wá sọ nísànsán tá a fẹ́ gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí a kú dédé àkókò yìí sà. Ẹ ṣeun olóòtú wa. Ẹ bá mi sọ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tó ń wà fún bàbá. Mo kí gbogbo ojú tó ń wò wá nílé àti níbi gbogbo tó ń bá ti wà. Ọlọ́run á máa pẹ̀lú wa. Orúkọ tèmi ni Mansour Mọ̀sán. Àwọn ń pè mí ní Mr. Number nítorí pé gbogbo nǹkan tá a máa ń discuss numbers ni. So that's the reason. Ó dáa lónìí ohun tá a fẹ́ pẹ̀kẹ́lù lọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ẹ wò pé báwo ló ṣe kan astrology àti numerology àti nọ́mbà pẹ̀lú ọ̀rọ̀ ó kàn án torí wípé ẹ̀yin àgbà náà lè sọ pé òwe òye làgbà ń wò fún ìdí èyí láṣẹ ní ká tiẹ̀ pẹ̀kẹ́lù ẹ jẹ́ ká wò astrologically ìyẹn òǹkó jẹ́nu méjèèjì ẹ̀yìn léèbó ẹ̀foríjì èwo gan-an ni kí ló fà á tó jẹ́ pé ọ̀rọ̀ ń kó mu rò ó wá nípínlẹ̀ Rivers lákòókò tá a wà yìí ìdí tá a ṣe tó amòye wá nìyẹn o láti lè gbọ́ lẹ́nu wọn ǹjẹ́ ó ní nǹkan kan ṣe pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí amòye kí ni ojúwòye tiwọn bàbá wa lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers náà kí lójúwòye yìí. Ẹ ṣe olóòtú. Ẹ rí lọ́pọ̀lọpọ̀ ìgbà gẹ́gẹ́ mo ṣe máa ń sọ ibi tí accident bá parí sí la máa ń wò a kì í wo ibi tó ti ń bọ̀. Driver tó sùn tó l'accident ibi tó ti l'accident yẹn kọ́ ló ti bẹ̀rẹ̀ ló ti ń sùn ibi tó parí sí nìyẹn. Èyí tí táyà ẹ̀ fọ́ kì í ṣe bẹ́ẹ̀ ni táyà ẹ̀ ti fọ́ rárá. Bẹ́ẹ̀ náà ni tí brake ẹ̀ ti fail ibi tó gbé parí sí nìyẹn kì í ṣe bẹ́ẹ̀ ni brake ẹ̀ ti fail kó tó débẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa life kì í ṣègbà tí a bá rí yẹn ló bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ọ̀nà yín lẹ̀. Ṣẹ́rí mo gbọ́ fọ́nrán kan ní àárọ̀ ìtẹ́nìkan fi ṣe àwàdà wọ́n ní state mélòó la ní Nàìjíríà ó ní 37 states. Ìyẹn ní Nàìjíríà lásán ó ní 37 kó dárúkọ ó wá ní 36 states plus state of emergency. Ọ̀rọ̀ náà dàbí àwàdà lóòótọ́ àmọ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ. Ṣẹ́rí ní life àwọn èèyàn yìí gẹ́gẹ́ bí mi tí ẹ béèrè nígbà kan dynamic life calendar. Gbogbo nǹkan ló ní àsìkò títí ẹ̀ gbogbo nǹkan ló ní àsìkò títí ẹ̀. Tí ẹ̀ bá fẹ́ bájọba ṣe ó máa lọ láàrin wákàtí aago 8 sí aago 7 tíjọba ń ṣiṣẹ́ ni. Bí ẹ̀ bá débẹ̀ láago 4 ìsídà kó padà lọ tàbí kó dé dijọ́ kejì wọn nítorí tiẹ̀ wá padà sílẹ̀kùn. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ní láǹfà àwọn èèyàn yìí náà oríṣiríṣi nǹkan ni tó ṣe pé ó ní àsìkò tó gbọ́dọ̀ ṣe. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Ẹni tí ó jẹ́ gómìnà Rivers State Siminalayi Fubara wọ́n bí ní January 28 1975. Àkọ́kọ́ ẹ jẹ́ ká mú ní kọ̀ọ̀kan January oṣù kìíní ọdún ni tó ń sọ̀rọ̀ nípa 1. Ó túmọ̀ sí pé no matter how ọmọ máa jẹ olórí. That is 1. Ó ṣe ọkùnrin ó ṣe obìnrin ni wọ́n dẹ̀ máa ní problem marital affair. Gbogbo ẹni tẹ́ bá rí ní leadership position pátápátá with no exception tó ti wà ní leadership position kódà kó ṣe CDA chairman èyí pé nígbà tó bá jọba tó jẹ́ gómìnà rárá once is in a leadership position ó ní marital problem. Bẹ́ẹ̀ni even in addition
ẹ wo gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ tó ń jẹ prefect nígbà tí wà ní school, gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ tó ń jẹ prefect nígbà tí wà ní school, ẹ lọ wò wọ́n, ẹ lọ wò wọ́n, ó ṣe ọkùnrin ó ṣe obìnrin tó jẹ prefect, ẹ lọ wò ó ṣe rí nìyẹn. That's January. Nípa yẹn January àtúnyà síbẹ̀ yẹn ni o. Ẹlẹ́ẹ̀kejì wọ́n bí ọ̀gbẹ́ni yìí ní 28, tá a bá sọ pé 2 + 8 á fún wa ní 10, a wá sọ pé 1 + 0 á fún wa ní 1, ó tún padà sí 1 lẹ́lẹ́ẹ̀kejì. Ẹnìkan ṣo ó ní 1 méjì, kí ni a lè jẹ bẹ́ẹ̀ ni, tó túmọ̀ sí pé ọ̀rọ̀ díẹ̀ báyìí á ti dìbínú, ọ̀rọ̀ díẹ̀ báyìí very infuriated person, highly infuriated person ló máa jẹ́, ọ̀rọ̀ díẹ̀ báyìí á ti dìbínú, ọ̀rọ̀ díẹ̀ báyìí á ti dìbínú ló máa jẹ́. Ẹlẹ́ẹ̀kejì tó rè tábà tó wò, in every month 1 mẹ́ta ló máa ń wà níbẹ̀, ìmí 1 mẹ́rin ló máa ń wà níbẹ̀. 1 àkọ́kọ́ on the 1st, 1 ẹlẹ́ẹ̀kejì on the 10, 1 ẹlẹ́ẹ̀kẹta on the 19, 1 ẹlẹ́ẹ̀kẹrin on the 28. 1 àkọ́kọ́ 1 ni tí ò ṣàfikún tí ò yọ kúrò. 1 ẹlẹ́ẹ̀kejì 10, 1 + 0 ó máa fún wa ní 1. 1 ẹlẹ́ẹ̀kẹta 1 + 9 19 àbí 1 + 9 máa fún wa ní 10, tá bá sọ pé 1 + 0 òun náà tún padà sí 1. Ẹlẹ́ẹ̀kẹrin wá ní 28, 2 + 8 ó máa fún wa ní 10, yẹn náà bá sọ pé 1 + 0 ó máa fún wa 1. So tó ń túmọ̀ sí pé gbogbo àwọn nǹkan tí 1 àkọ́kọ́ 1 ẹ̀kejì 1 ẹ̀kẹta tó ṣe láṣẹ tì bí àwọ̀dà bí idán ní the last one máa ṣe. Ẹ má bínú, ẹ jẹ́ ẹ fọkàn báyìí lọ délẹ̀. 1 àkọ́kọ́ 1, 1 ẹ̀kejì 10, 1 ẹ̀kẹta kílẹ̀ pé 19. 19. Yes, 1 ẹ̀kẹrin ní 28. Ohun táwọn mẹ́ta àkọ́kọ́ ṣe tán bá ṣe tì 28 dídán ó ó máa gbà parí ẹ̀. dídán kábíyèsí Ọlọ́run. Then tẹ́ bá wo 28 ti January Aquarius ló bọ́ sí, tó ń túmọ̀ sí pé ọmọ àṣẹ burúkú ṣe rere ni wọ́n. Aquarius Ìbàdàn ló wà, Ìlọrin ló fẹ́ lọ máa bèrè ọ̀nà kó lọ́wọ́ yín. A ti darí àwọn èèyàn lọ báyìí, àwọn àgbà báyìí. Wọ́n pèrè àṣẹ ń ṣe nìyẹn, òun ló máa polè wájà, ló máa polè kó wáṣọ. That's their nature. Yes, that's their nature. But they are so brilliant that when you observe that you can't know. But that's their nature. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ, àwọn yà síbẹ̀ ni. Ẹni tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, Siminalayi Fubara, gẹ́gẹ́ bí a ṣe sọ ní introduction, wọ́n bí ní January 28, 1975. Nǹkan tó ṣẹlẹ̀ sí, to me, astrologically nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ yẹn. That's the truth. Astrologically, máa ṣàlàyé. At every interval in human life, the examination máa ń wà. We call it examination nítorí pé tension tó máa ń wà lára exams, lára students in an exam hall. Náà ló máa ń wà lára àwọn èèyàn tó bá dé age yìí. By this year, 2025, Siminalayi Fubara, this man clocked 50. And kò sí ni for decades ago nísìnyí, anything around 50 nínú ìwé dynamic calendar ni a pè wọ́n ní club 49 to 53, 49-53, club 49-53 la pè wọ́n nínú ìwé yẹn. Nítorí pé tí a bá ti títí wá wọ 1975 padà sẹ́yìn, from age 49 to 53 náà máa ní challenge. Yeah, náà máa ní challenge. Ó wá depend lórí status oníkálukú. Wọn bí wá ń jọ kan náà, àdẹ̀ síbì kan náà. Ibi tó oníkálukú bá wà ní títí ẹ̀ tí máa bá. Question paper history student kò lè jẹ́ the same pẹ̀lú account student láíláí. Bẹ́ẹ̀ náà ni oníkálukú náà, problem tí carpenter máa ní lè fi wé tí rìwáyà máa ní. Wọn ò lè ní the same problem. So as usual, anything 49, in fact, I living on 48, it's that my berry. Age of 48, wọ 50. 3 years ni, let me explain. Àwọn títí wọ́n bá bẹ̀rẹ̀ ní age of 48,
49 50 3 years ẹ máa pé ẹlòmíì dẹ̀rẹ̀ 49 ní tí ẹ máa bẹ̀rẹ̀ 49 50 51 ẹlòmíì 50 ní tí ẹ máa bẹ̀rẹ̀ 50 51 52 53 so ó depend lórí bá the date of birth oníkálukú so kò ṣe generalize but between 48 and 53 oníkálukú àgbà títí ẹ̀ kò sọmọ náà ó máa gbà títí ẹ̀ kí ni ẹ wá shift láti 1975 middle of 1975 wá sókè or December wọ 76 wọ lọ so ó shift wọ age of 52 àwọn mi bẹ̀rẹ̀ ní 51 53 52 55 53 56 no matter what whenever what age it starts ó máa lò 3 years that is for sure ó máa lò 3 years ó wá depend lórí native the victim kó jù bẹ́ẹ̀ lọ kó má jù bẹ́ẹ̀ lọ yes so tí a bá rẹ̀ tí ó bá wà ń bẹ̀ tó bá understand nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn àrọ̀rà ṣe ṣùgbọ́n tó bá yẹ pé a fẹ́ máa bá lágídí ni ó ṣe é ṣe kó jù bẹ́ẹ̀ lọ ó ṣe é ṣe kó jù bẹ́ẹ̀ lọ so back to our point of discussion tí ẹ bá wò 2023 Adéjọ 48 ní ọ̀gbẹ́ni jẹ́ governor of Rivers State láti gbà yẹn ni ó ti wà nínú nǹkan tá à ń pè ní Saturn Square nítorí pé tá bá wò May 2023 ló assume office as governor of Rivers State nígbà tí wọ́n bí ọ̀gbẹ́ni yìí Saturn wà ní Cancer so nígbà yẹn opportunity yẹn ó favour ẹ̀gbọ́n gan tó ṣe pé kò sẹ́ni tó lè wà níbi tí Saturn gbé wà nígbà yẹn sí ibi tí wọ́n bí ó ṣòro kó tó náwó sí nǹkan kó má rí tàbí kán fi nǹkan lọ kó má rí ó má rí yóò máa dàbí idán bí idán ni bẹ́ẹ̀ ni ó má rí ṣùgbọ́n ó dàbí orin kan tá máa ń kọrin nígbà tá wà ní kékeré tá bá ń lọ iléèwé wọ́n á ní jẹun 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 kí o tó jẹ gbá nítorí pé ká tó kúrò nílé máa jẹun kò sí lóúnjẹ níléèwé ńgbà náà nígbà tá bá dé iléèwé bí wọn mú yàn pé bá pé aṣọ ẹ̀ dọ̀tí tàbí pé léètì wọ́n lẹ ní ẹ̀kọ́ náà ẹ̀gùn ẹ kò gẹrun kò ṣe kinní kan kankan kò sáàsì bí ọ̀ṣẹ́ lè máa escape ṣá ó máa jẹ gbani ṣá jẹun kó o tó jẹ gbá bẹ́ẹ̀ ni lórí tá máa ń kọ fún wa ńgbà yẹn bẹ́ẹ̀ náà ni nísìnyí òun náà ti jẹ́ ó ti benefit opportunity of becoming the governor nísìnyí tí à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà Saturn yẹn ó ṣe ń approach ni ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ kó níbi tó wà tó fún ní opportunity yẹn tó ti jẹun tó bá kúrò ń bẹ̀ á bọ́ síbi tó ti máa jẹgbá ṣùgbọ́n ibi tí challenges máa ń wà rí planets generally lọ́pọ̀lọpọ̀ ìgbà kó tó débẹ̀ rárá ọ̀rọ̀ planet dàbí ọ̀rọ̀ railway ni train a kilometer away from the station lẹ́tí máa gbọ́rò pé ó ti ń bọ̀ bẹ́ẹ̀ náà ni tó bá lọ tán a kilometer or 2 away after its departure ẹ ṣe máa feel the vibration ẹ̀ bí àwọn planet náà ṣe rí nìyẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà kó tó débẹ̀ rárá àwọn tó bá wà at the early degree of it wọ́n á ti máa feel ẹ̀ tí ì rí kankan bẹ́ẹ̀ náà ni tó bá lọ tán the fact bó ti kúrò nínú sáà yẹn kò mean àwọn nǹkan tó cause bóyá challenges ni or damages or whatever àwọn kí ni ṣì máa wà nílẹ̀ ó dàbí ìgbà tí òjò bá rọ̀ ni tójò bá rọ̀ òjò ti dá ilẹ̀ ṣì máa tutù bóyá ilẹ̀ á ṣe tutù náà ní àsìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá bí ní 1975 upward wá sókè báyà wá sí 80 90 ọ̀rọ̀ àṣọ ó possible kó ṣe pé láti sìn wọ́n ti máa feel challenges of Saturn Square
tí ó bá di May 25 2025 Satan á lọ kànlẹ̀kùn á lọ sálámà sí wọn. Are you ready? Ó máa wà ń bẹ̀ títí wọ November 2025. Tó bá di March 2026 á sọ pé mo ti dé o. Á dé sí wọn lọ́rùn. Tó bá dẹ̀ dé síbẹ̀ yẹn ó máa wà ń bẹ̀ for good 2.5 years. Ẹ wo 4 to 5 months tó lò from May to November. Plus a more 2.5 years. That is 3 years. Okay. Yes. So àwọn tó bá wà níbẹ̀, àwọn ní kọ́rọ̀, àwọn ní kí wọ́n mọ̀ra wọn. Ọ̀gbẹ́ni yìí náà nítorí pé kò mọ̀ wípé challenges wà. Tí àwọn bá ti wà ní irú aspect báyìí, ó gbọ́dọ̀ wà very very careful and tactical in tackling problems. Mostly tí àwọn bá wà ní irú àwọn aspect báyìí, èèyàn kì í sọ pé òun jẹ́ nǹkan kan, wọ́n á sọ pé kò jẹ́ nǹkan kan. Wọ́n á sọ pé it's nobody. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú wa ní ìsìn tí wọ́n ní challenges, similar thing if not same náà ló ń ṣẹlẹ̀ sáwọn náà. Wọ́n bí ẹnìkan ní August 6 1975. The challenges tó kó rẹ̀ sí wẹ́rẹ́ báyìí ni bí idán ni. Olóòtú ó lóṣù méjì ní remand. So ó lọ́sẹ̀ méjì ní remand. Báyìí gan sẹ̀fún ẹjẹ́ tún ṣe wà court. Bọ́ nítorí pé àwọn tọ́rọ̀ kàn a ò kí mọ̀, àwọn tó yẹ kí wọ́n sọ fún wa tá a rò kú bí wọ́n mọ̀, àwọn náà ò mọ̀. Nítorí pé tí challenges bá dé lọ́dọ̀ tí wọ́n náà, they are ready-made victim. They are ready-made victim. Ọ̀nà ọlọ́mọdé abáláàánú sí wa lójú gbé ẹni ẹ̀fẹ́ lọ bá tó yẹ́pọ̀ náà bí tí òun náà ń kígbe lọ́wọ́ ni. So bọ̀ nítorí pé àìmọ̀ ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa kó sí. Àìmọ̀ tó bá yẹ pé bí tá a ti mọ̀ ni ẹni á ti pè rẹ̀ ṣàkíyèsí á ti caution ara ẹ̀ díẹ̀ tí kì í wá fi yọ. But as a human being, even níbi tá a bá ti mọ̀ gan ṣe ọ̀nà dé àwọn pé challenges wà, you want it to end, to stop on that very day. Yóò dé possible. Ibẹ̀ kọ́ ló ti bẹ̀rẹ̀ bí àṣà yín lẹ́ẹ̀kan. Ibẹ̀ kọ́ ló ti bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ tipẹ́. Tó parí sí là ń wà mọ bí ó ti ń ṣẹ̀ wá. Ó ti bẹ̀rẹ̀ tipẹ́. It's like téèyàn bá ní wound lára. Wound yẹn under a seconds ló ṣẹlẹ̀ sí. Òkú tó heal up nǹkan, tó lè heal under 1 minute. It's not possible. It's not possible. So ó máa take time. Bẹ́ẹ̀ ni sí irú àwọn àsìkò báyìí. Ihun tí mi hàn rí ń bẹ̀ ni pé kò sí awareness. Kò sí awareness. Tí awareness bá wà ní oníkálukú àti mọ̀ pé how old am I? Nígbà wo ni challenges tèmi ń bọ̀? That is one. And we always believe pé immediate solution to problems. Gbogbo problem kan ló accept immediate solution o. Gbogbo kọ́ o. Ibi tí èmi rí pa tí ń ṣì nìyẹn. We just want to end in a minute. It's not possible. So nǹkan tó ń fa challenges tí yóò fi ń ju bí yóò ṣe yẹ lọ nìyẹn. But pé ẹnìkan á clock 50 or 50 something kò ní rí challenge, irọ́ ló ń pa. Irọ́ ló ń pa. Quote me anywhere, irọ́ ló ń pa. Kò tó ń tọ̀. Bó ni tí ẹ ṣe fẹ́ jẹ́? Máa kò sí ẹni tó gbàgbé kọjá tí ó gbà títẹ̀. Ó máa ní challenges tó máa ju ẹ̀mí ẹ̀ lọ. Ó máa ní. Ẹ jẹ́ ká wá wò bí ọ̀rọ̀ Fubara ṣe lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Ǹjẹ́ tá a bá rẹ́ni pé Fubara ṣàkíyèsí yìí, ṣé àtúnṣe ṣì lè wà? Yes, àtúnṣe ṣì lè wà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, Aquarian, Fubara yìí Aquarian ni. Ìbàdàn ló wà o, ó fẹ́ lọ sí Èkó, ọ̀nà Ọlọ́run ni wọ́n máa bèrè lọ́wọ́ yín. Ọgbọ́n ni. Nítorí wípé they are so smart, so clever. Ọmọ àṣẹ burúkú ṣe rí dẹ̀ ni wọ́n. Báwọn Aquarian ṣe rí nìyẹn, bó ṣe rí ní by nature. Àfi tí Ọlọ́run bá ṣe pé bóyá ó ti observe àbúrẹ́ nìkan call attention to, or his or her attention to it,
tó wà pé òkè òun ṣe báyìí nítorí pé dírẹ́fà tó ń sáré kì í mọ̀ pé òun ń sáré àwọn tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ náà máa gbá ọ̀gbẹ́ni ń sáré gan lọ́dọ̀ dírẹ́fà yẹn normal speed ló ń bá lọ. So most of time tí èèyàn bá rẹ̀ ní pé èèyàn ṣàkíyèsí lórí nǹkan tó ń ṣe ó lè má mọ̀. Most of them ọkàn ni wọ́n ń ṣe pé wọ́n ń ṣe intentionally, no, out of consciousness lọ́pọ̀lọpọ̀ ń ṣe. So tá a bá rẹ̀ ní pé ṣàkíyèsí tó rẹ̀ ní bá sọ tọ̀rọ̀ tọ́lọ́ má dẹ̀ jẹ́ kó gbọ́, because ká sọ̀rọ̀ kò dàbí kéèyàn gbà rẹ̀ pé òun ti mọ̀ wọ́n fẹ́ play pẹ̀lú intelligence ọ̀ṣẹ́ ìkíní kan. So nǹkan tó ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú wa nìyẹn, they believe they know everything. One nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, if advice or whatever does not come from a religious people, you don't know anything. Tó bá ti wá látọ̀dọ̀ olórí àwọn ẹlẹ́sìn gbogbo. Gbogbo nǹkan kọ́ ló ní ṣe pẹ̀lú religion. Gbogbo nǹkan kọ́. Àti pé àwọn bàbá wa tó sọ pé òye làgbà ń wò, wọ́n mọ ohun tí wọ́n ń sọ. Wọ́n sọ wípé òye lẹlẹ́sìn ń wò. So bí àárín yẹn ṣe rí nìyẹn in brief lórí ọ̀rọ̀ ti Fubara tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers, pàápàá lórí ohun tó kóra ẹ̀ sábì tó wà lọ́wọ́lọ́wọ́ yìí lẹ́yìn tó sì ń fà á tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ pé ẹ tètè ya kéde ìjọba pàjáwìrì ní ìpínlẹ̀ Rivers sílẹ̀ táwọn kò sí state of emergency tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ṣé ẹ̀yin náà ti gbọ́ wípé ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé nǹkan míì tó ń ṣẹlẹ̀ sí wa wọ́n fi ṣe èèyàn nítorí pé ìpele lọ́nà ọ̀rọ̀ ilé ayé wọ́n ní ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ ó wà, ìgbà kálukú wa bá a bá ti mọ̀ tẹ́lẹ̀ ànílò àti sáká ànílò àti lọ síbi tí ò sí ìrànlọ́wọ́. Ìbàjẹ́ Fubara mọ̀ wípé àkókò tóun wà yìí ó jẹ́ àkókò ilé tó jẹ́ wípé ó gbọ́dọ̀ kíyèsí gan kó túbọ̀ ṣe ìtẹríba jọjọ ni ìbá ti ṣe torí pé lábẹ́ bó ti wù kódà kó tẹ̀ padà sórí oyè ní ìsìn wọ́n sọ pé gómìnà tí wọ́n ti ní kó lọ rọ́kúnlé ná. Ẹ wo wọn ní tẹni tó délé arí tẹni tó ń bọ àwọn àbúrò ní kọ̀ǹpútà ẹ̀dẹ́gbẹ̀rún tí ìkàlùkù wa ká aṣọ ṣe. Fún àǹfààní ẹ̀yin tí ó wù yín láti bá Mr. Number sọ̀rọ̀, Mr. Number ẹ bá mi fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sílẹ̀. Kó tó dìgbà yẹn kí n tó sọ yẹn ẹ jẹ́ kí n pe àwọn èèyàn wa ṣàkíyèsí, kì í ṣe ọmọ 1975 nìkan ló ní challenges lọ́wọ́ ọdún máa ní challenges o. Àwọn ọdún mi náà tún kù o. Àwọn ọdún mi náà tún kù o. Ahàn mú 75 wá nítorí pé ń tà sọ̀rọ̀ nípa 1975 ni. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, èmi tí mi ń sọ èmi ò sọ tán o. Tẹ́nìkan bá rò pé òun ti gbọ́ tán, òun ló rò bẹ́ẹ̀ o. Ọ̀yọ́ ló wà. Òun ló rò bẹ́ẹ̀ o. Ìlú Nàìjíríà ni Ọlọ́run fi ibùdó wa sí. Code Nigeria is +234. So number tèmi ni 0815 2709 351. 0815 2709 351. 351. Ó ní ọṣẹ ọlọ́bẹ̀ ṣe gbẹ̀dẹ̀ àjọ jẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ ìbínú ẹ kí wá kí Honorable Dr. Òkèowó Ọlálékan àbí àwọn ni wọ́n jẹ́ kí ẹ rí wa wò lákòókò tààrẹ kí wọ́n kí mi bàbá tó kẹ̀kẹ́ Mr. Theory gbogbo àkọlé agbára Mr. Theory àkọlé agbára kí wọ́n kí Fẹ́mi Máláolú Mr. Pasfẹ́ gbogbo ìpẹ́kúta ni mo kí pé ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ ti mọ̀ wípé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ mọ́ ẹ subscribe sí ìkànnì ẹ̀ hàn notification button ẹ like ẹ comment gbogbo ẹ tẹ̀sí ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tẹ́lẹ̀ a máa jẹ́ iṣẹ́ yín lẹ́kùnrẹ́rẹ́ títí ìgbọ̀n mi ìtàtù fi nípàdé ayọ̀ ẹ má gbàgbé pé àkíyèsí tá à ń pè yín sí yìí ó ní í ṣe pẹ̀lú bí ìṣẹ̀mí bí ó ṣe rọrùn ẹgbẹ́ Ọlọ́run bá kúrò ní ṣọ̀kan tèmi tí ẹ ṣe ẹ kú ìgbà gbogbo.